Welcome to Lekan Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, thanks for watching our YouTube channel. Nǹkan tí a fẹ́ sọ, tá fẹ́ discuss nínú fídíò wa eléyìí, òwe náà ni. Olówe mòwe o, Lekan Eto mẹ́ni tó ń bá wí. Àwọn àgbà bọ̀, wọ́n sọ̀rọ̀ wọ́n pòwe. Wọ́n ní àgùntàn tó bá bájá rìn yóò jẹ̀gbẹ́. Ewúrẹ́ tó bá bá ajá rìn náà yóò jẹ̀gbẹ́. Bẹ́ẹ̀ ni, àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́. So ajá tó bá sì bá ewúrẹ́ rìn náà yóò jẹ èpoṣù. Àwọn olóyìnbó tún wá sọ, wọ́n ní a sheep that associates with dog will end up eating shit. Àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́. So nǹkan tó fi máa ń sọ bẹ́ẹ̀ ni wípé evil communication corrupts good manner. So ẹni tí ó bá ń bá ẹni tó ń hùwà burúkú rìn, so tí ò bá dẹ̀yìn bó pẹ́ bóyá ìwà burúkú yẹn náà wọ́n á jọ máa wù ní. Ọ̀dọ̀ wọn sọ wípé nǹkan tó bá wà nínú èèyàn náà lèèyàn máa ṣe bọ̀. Téèyàn bá ń bá ẹni tí ìwà rẹ̀ ò dáa rìn náà, ìyẹn náà tó máa ń kó bá ìgbésí ayé èèyàn. So àfi ń dára wa lẹ́kọ̀ọ́ ni. Sẹ́gímẹ́ǹtì yìí ó wà fún àwa ọmọ Yorùbá ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ òwe Yorùbá. Olówe mòwe, Lekan Eto mẹ́ni tó ń bá wí. So ẹ jọ̀ọ́ tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel yìí, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ dẹ̀ bá wa comment. We love you all. Thanks for watching.